mama pẹ́ lẹ́yìn àwọn obìnrin pẹ́ mi lé ó ga jù mo wà lókè yín o lẹ́yìn ṣàjẹsùn máìmáì lára mi o èmi bàbá yín ni o tákó bàbá táwà kúkú lẹ́dẹ̀ ìjẹ̀bù òṣèdárin kọ̀fà bàbá dàrú lè ẹkùn ọkọ̀ dáhùn bá èmi nù ọkùnrin mẹ́ta àtẹ́tẹ́rẹ́ kọjá ẹdún káàbọ̀ lórí àkọ́tún ẹ̀dùn eléyìí tí mo pè ní ìwé àwọn àgbà ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ karùn-ún ìwé àwọn àgbà chapter 1 verse 5 ó kà báyìí pé bá a bá fa gbòòrò gbòòrò ó fa gbó bá a bá fa gbòòrò gbòòrò ó fa gbó ọ̀rẹ́ kí n gbòòrò kí n gbó gbòòrò irúfẹ́ ìtàkùn kan ní ń jẹ́ gbòòrò ìtàkùn ìrìn jẹ́ gbòòrò gbòòrò wá ní lọ́mọ igbó sẹ́yìn pé kò sí bá rẹ̀ fa gbòòrò tí gbòòrò ní fa gbó bá a bá fa gbòòrò gbòòrò ó fa gbó kí n dùnmọ̀ rẹ̀ ìdùnmọ̀ rẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ fa wàhálà kan bẹ́ẹ̀ bá fẹ́ fa nǹkan kankan ẹ kọ́kọ́ lóye rẹ̀ pé inú mo fẹ́ fà lẹ́sẹ̀ yìí o tí n bá fà o ṣé mo lórí gbé sórí mi gbé táyà mi gbà wàhálà tí mo fẹ́ fà lẹ́sẹ̀ ìní mo bá bọ̀ yìí tó bá di wàhálà ṣé mo lórí gbé ṣé mo ráyà gbé ṣé mo rí bàbá ń gbẹ̀jọ́ torí pé kí ìka kan ó ṣe jù nǹkan wọlé o ìka mẹ́wẹ̀ẹ̀wá ìka ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ó lè má lè fàáyọ o torí ẹ̀ ló lè dá kéèyàn ti pẹ̀lẹ́ o ẹ máa kúkú balẹ̀ o béèyàn bá bẹ́ẹ̀ ṣe nǹkan kéèyàn ti pẹ̀lẹ́ ni o torí pé bá a bá fa gbùrù gbùrù á fa gbó o ìwọ ọdún mọ̀ pé ń dóde àwọn kan rí ọ béèyàn ò rí ọ kọ́kọ́ farabalẹ̀ lọ́wọ́ tá a bá fa kínní lọ tá a bá fà bọ̀ ṣé kò ní padà fàbọ̀ lémi lórí ṣé ò ní bounce back bí àtàwọn ẹlẹ́bù ẹ ṣe pẹ̀lẹ́ o pa a bá fa gbòòrò gbòòrò fa gbó o tó o bá ra fa wàhálà kan tó rò bóyá nǹkan kékeré ni farabalẹ̀ wò dáadáa ṣé ṣe nǹkan tó padà gbọ̀n mọ́ ọ lọ bá a bá fa gbòòrò gbòòrò fa gbó o torí ìrè ẹ ṣe pẹ̀lẹ́ o èmi ní yín lòdọ́ o èmi bàbá yín náà tún rí o tákó bàbá táwà àgbo rẹ̀ dán lórí rẹ̀ o ẹ lẹ́nu bẹ̀ wọ́n ẹ kú kàrẹ́.